Ẹ̀rá mi hàn kété a kú weekend a kú bójú ọjọ́ ṣe rí pẹ̀lú research mo gbé á lónìí ọlùkọ́ àti fẹ́ pẹ́ láyé ní 21st century kẹyà á jẹ gbèsè wàláì òyìn onígbèsè kọ́ bá jẹlé ó kó bá tí ó ṣe oríṣi ọ̀nà márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ àgbàdúrà kó tètè kú bọ̀rọ̀ kí irun mọ̀ bá gbé so yà á jẹ gbèsè lóòótọ́ ó ṣe é ṣe kọkàn ẹ̀ mọ́ balẹ̀ kàn á dọ́ akálọ́tún kàn á dọ́ lòsì o ṣùgbọ́n àgbàdúrà kó kó kú ibùdó gan àfẹ́ kọ́ sọdá títì kọ́ńkẹ́ mọ́tò mọ́ bá kọ́ kíá so bó ṣe ní ọlùmọ́tò advice kó wá ti mọ́ advice ńṣẹ́ òun ní mọ́ ókè gẹ́ẹ̀kan lẹ́yà bá mi níjọ́ kan òun ní boyfriend kan yéé fún ju 200 500 èé ó kọ́ pọ̀ jù kó fún un nínú kí mi gbà ọ́ ní ìmọ̀ràn èyí kún fílẹ̀ ní àbí kún gbọ́n rè mi èé sùn kó waste mi kẹ́ mọ́ gbọ́n rè mi kẹ́ afẹ́ ibùdó gan ọ̀dẹ̀ ọ̀fẹ́ nìmúrìn ọyàkùnrin rọ nìmúrìn ní last week bẹ́ẹ̀ bó ṣe rọ nìhun ní last week nínú ọ̀nìhun ọyàkùn fún ní 10,000 ọ̀sẹ̀ ìdílé sí opay ọyàkùn aṣọ fún mi boyfriend ìhun kan fún ní 10,000 mi boyfriend ẹ̀ kan máa fún ní èrò kékeré mi kẹ́ bíìlì rẹ̀ náà kó yẹ fún ní 500 nínú mi kẹ́ jákun àmú 500 nínú kẹ́ àmú ṣe charges kẹ́ àmú gba 10,000 ní pé mi bẹ́ẹ̀ ni pé èsùn kò waste rẹ ni advice mo fún ní o ká ní wọ́n ti gbọ́n rè sí kọ́ ibi sẹ̀tà rí charges yìí ni so bó ṣe jẹ́ ni o mo ti gbà ẹ́ nìmọ̀ràn bẹ́ẹ̀ ni o kó ìwúrí kì í tẹ̀lé kó ìwúrí mọ̀ tẹ̀lé o ire o.